Ẹ kálẹ́ káàkiri gbogbo ibi tí ẹ bá ti lóore ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí kétékété. Adémọ́lá ọmọ omíyalé lèmi ń jẹ́. Máa lé mi lọ́mọ Ìbàdàn lé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrí lójú ogun ọ̀bọ ṣòkòtò kẹ̀ǹbẹ̀rẹ̀ bí ìjà. Èmi lọ́mọ agbọ́ kẹ́kẹ́ ogun mọ́sà ọmọ agbọ́ yàyà mọ́yà. Ṣáájú ohun gbogbo kí Olúwa kó bùkún orílẹ̀-èdè mi. Orílẹ̀-èdè wo là ń sọ̀rọ̀ nípa ẹ̀? Orílẹ̀-èdè olómìnira ìran Yorùbá tí àti èmi àti ẹ̀yin tá ń là kàkà pé kí Olódùmarè nínú àánú rẹ̀ kó dákun kó gbà fún wa ní ìrọwọ́ ìrọsẹ̀. Mo kí ẹ̀yin àfáà, ẹ̀yin imam, ẹ̀yin sheikh, àfáà kọ́mọ ní kéwú, àfáà kọ́mọ lẹ́sìn, ẹ̀yin àlè ulamahu warasatul anbiyahi. Mo kí yín wípé a kú dédé àkókò yìí ó mọ wá kí gbogbo mùsùlùmí àgbálá ayé wípé assalamu alaikum warahmatulahi tahala wabarakatuhu. Mo kẹ́yìn ìyá mi, bàbá mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi, ẹ̀yin àbúrò mi nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì, rẹ́fẹ̀rẹ̀ndì bíṣọ̀pù nínú ìjọ àgùdà, ìjọ mímọ́, ìjọ onírìbọmi kérúbù and sẹ́ráfù celestial wípé àlàáfíà Ọlọ́run kó máa bẹ pẹ̀lú gbogbo yín o. Mo kẹ́yìn ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ẹlẹ́sìn kẹsìkà, ẹ̀yin ẹlẹ́sìn kan àbáláyé. Mo kí yín wípé ewé á máa jẹ́, egbò á máa jẹ́, àní ṣe ewé já, àní ṣe egbò wà. Àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo wá tara ṣàṣà, mo ṣèbẹ̀yìn ìyá mi, ẹ̀yin abiyamọ bọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀, ẹ̀yin tí dúró tọmọtọmọ yìí fi ń ṣubú, ẹ̀yin tí dúró tọmọtọmọ yìí fi ń ṣìṣe. Àdó mẹ́ta báyìí làdó ẹ̀yin ìyá mi, ọ̀kan fọ́ ọ̀kan nù, ẹ̀ ń fi kan ṣoore kiri. Èyí tẹ́ ẹ fi ń ṣoore kiri, ẹ fi ṣàwọ́ ọmọ Yorùbá tòótọ́, ẹ fi ṣe wá lóore owó, ẹ fi ṣe wá lóore ọlá, ẹ fi ṣe wá lóore àìkú tí í ṣe baálé ọrọ̀ tó rẹ́yìn làgbà gbanigbani. Mo ṣèbà orí tó kún tí ò níná, mo ṣèbà ọjà tó kún tí ò lérò, mo wá ṣèbà oko tó pọ̀ jaburata tí ò ní irúgbìn. Ẹ̀yin àgbààgbà, mo ṣèbà yín o. Mo wá ké gbogbo ládéládé lóyèlóyè nílẹ̀ káàárọ̀ òjìrè látòrí kábíyèsí ọ̀nìrìṣà àrólé oòdùà àjègbènì bí àtẹ àpọ́n aláṣọ àlà funfun gbọ̀ jájá fìdí ọ̀tẹ̀ janlẹ̀. Ọba Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì, ẹni tí Olódùmarè kádàrá kó máa bẹ lórí àpèrè Oòduà tó jẹ́ ọba fún ìran Yorùbá. Bẹ́ẹ̀ bá gbàgbé, ẹ mọ́ gbàgbé wípé ọ̀pọ̀ ọmọ Yorùbá, igun ìran Yorùbá mọ̀ pín sí bíi méjì mẹ́ta. A mọ̀ ní ọba Mákín Ọ̀sán gangan, bẹ́ẹ̀ náà la ní Ọ̀rúnmìlà lálọ́bàtálá. Ẹ wo ọ̀rọ̀ ọjọ́ mi ni. Mo fi kábíyèsí ọ̀nìrìṣà, mo fi kí bàbá tèmi Olúbàdàn ọba Owólabí Ọlákùlẹ́yìn Ìgè Akínlóye the first. Mo wá fún àwọn méjèèjì kí gbogbo ládéládé lóyèlóyè pátápátá ńlẹ̀ káàárọ̀ òjìrè pé ẹṣin ọba ajẹ̀kùpẹ́ ìrùkẹ̀rẹ̀ á pọ̀ á túbọ̀ máa lé sí i. Mo wá kí Professor Banji Akíntóyè tó jẹ́ alànà fún gbogbo ìran Yorùbá pátápátá, ẹni táwa nígbàgbọ́ pé ní lídà àti àti ò lẹ́jà ń bá kan nú àti àti lídà tàwa Yorùbá nù. Mo wá kí bàbá mi Àdìsá ọmọ Adéyẹmọ, àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé téńté. Àdìsá tó sìn nínú ilé tí tó ń bara ẹ̀ lẹ́rù, ẹkùn ọkọ ọmọ aláìgbọràn, májàsọ́lá Àdìsá ọmọ Adéyẹmọ, ọmọ ládéládé Aláàfin Ọ̀ládé adé orí aládékún la gbà fáláàfin. Ìwọ tó bá rú lójú bọ́ bá pàdé Aláàfin lọ́nà ò lè bi kábíyèsí léèrè pé bó ló ṣe jẹ́. Májàsọ́lá Àdìsá ọmọ Adéyẹmọ, Ìgbòho mọ̀rẹ́ ọmọ alágbàdo òde. Bàbá k'Olódùmarè kó jẹ́ ẹ pẹ́ fún wa. Mo kí yín ní tológun, mo kí yín ní tẹlẹ́ṣọ̀ pé ó ń ṣe bẹ́ẹ̀ ni o, ó ń ṣọmọ olókùú bẹ́ẹ̀ ni, a ní símọ́ya rẹ̀ rárá láíláí. Mo wá kí gbogbo gómìnà ìran Yorùbá pátápátá. Mo kí gbogbo ọmọ Yorùbá ní Kwara, mo sì kí gbogbo ọmọ Yorùbá ní Kogi. Mo wá kí gbogbo ọmọ Yorùbá generally pátápátá. Ẹ̀yin tẹ́ ẹ wà ní diaspora lágbára lọ́wọ́ Ọlọ́run, wọn ní rùkú yín wá bá wa nílé. Ẹ̀yin tẹ́ ẹ sì ń bẹ ní ìlú yìí náà, tẹ́ ẹ wà ní ilẹ̀ káàárọ̀ òjìrè lágbára lọ́wọ́ Ọlọ́run, a ní gbọ́ ìpè aburú síra wa. Kí ló mú mi wáde? Nǹkan kan ni mo rí tó sì ṣe mí léèmọ̀, tó ṣe mí ní kàyéfì pé ǹjẹ́ ó lè rí bẹ́ẹ̀, ǹjẹ́ ó lè lọ bẹ́ẹ̀. Àmọ́ mo ti fògún ẹ̀gbá rí pé kò lè jẹ́ bẹ́ẹ̀ torí àwọn bàbá wa ò ní lajúlẹ̀ kírú ẹ̀ ó wáyé. Àwọn bàbá wa ò ní máa wò kírú rẹ̀ ó ṣẹlẹ̀. Ó ní wípé ìtẹ̀yìn bá nígbàgbọ́
ní òkè ọya tiyín kì í ṣe dandan ni pé kẹ́ ẹ gbé wá fún wa ní ilẹ̀ káàárọ̀ òjíire. ilẹ̀ káàárọ̀ òjíire kì í ṣe ìlú mùsùlùmí nìkan. ilẹ̀ káàárọ̀ òjíire bá a ṣe ní ẹlẹ́sìn àbáláyé la ní mùsùlùmí bẹ́ẹ̀ náà la ní kìrìsìtẹ́nì. so ó ṣòro púpọ̀ láti gbé nǹkan tó jẹ́ wípé ó jẹ́ ti mùsùlùmí kẹ́ wá ẹ̀ǹfọ́ọ̀sì ẹ̀ lé orí gbogbo ọmọ Yorùbá yóò ṣòro díẹ̀. torí wípé kíni àwọn Christian náà ò ní gbé nǹkan wá kí wọ́n ẹ̀ǹfọ́ọ̀sì ẹ̀ lé gbogbo wa lórí, torí wọ́n mọ̀ wípé ìran Yorùbá yìí ṣe ìran kan, àìṣe lẹ́sìn kan, ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ni là ń ṣe. ẹ̀sìn tá a sì gbọ́njú bá gangan ní ẹ̀sìn ìṣẹ̀ṣe. gbogbo pé à ń ṣe kìrìsìtẹ́nì à ń ṣe mùsùlùmí àyàbá ni. ló fi pín jẹ́ pé ńlẹ̀ káàárọ̀ òjíire kò sí mọ̀lẹ́bí kan lábẹ́ bó ti lè wù kó rí, kò sí ìdílé kan lábẹ́ bó ti lè wù kó rí tí ò ní ìṣẹ̀ṣe nílé wọn. kó tó di pé ń kálukú yà sí mùsùlùmí àbọ̀ yà sí kìrìsìtẹ́nì, ẹ ní nǹkan kan ẹ̀sìn àbáláyé kan tẹ̀ ń ṣe nínú ilé yín. nígbà tó ti wá rí bẹ́ẹ̀ tí gbogbo wa sì ń fìfẹ́ bára wa lò, èmi ò rò pé ó yẹ ká wá gbé òfin tí kì í ṣe tíá ká wá gbé wá. kò ní lè jẹ́ ìtẹ́wọ́gbà. mo sì mọ̀ pé gbogbo ẹ̀yin kábíyèsí tòótọ́ mọ̀ ń sọ̀rọ̀ nípa ọba gidi ńlẹ̀ káàárọ̀ òjíire pé ẹ ní tẹ́wọ́gbàrú ẹ̀. tá a bá fi ti Olúwo tá a mọ̀ pé àwọn kulẹ̀ ti yàbàrà tí ẹ ti kọ ti ṣẹ̀ṣẹ̀ sílẹ̀, tá a bá yọwọ́ tiwọn kúrò, mo mọ̀ pé ẹ̀yin kábíyèsí ọ̀nìrìṣà àrólé Oòduà, mo mọ̀ pé ẹ̀ní fọwọ́ sírù nǹkan bẹ́ẹ̀. ká ní bàbá mi kú bàbá yèyé Àtàndá lówó lódù bí ìyèrè, ká ní bàbá sì ń bẹ lókè èèpẹ̀ tí wọ́n àti ìlọ rèé darapọ̀ máwọn alálẹ̀ ni, mo mọ̀ pé bàbá ò ní gbarú ẹ̀ láíláí. ó ṣe wá ṣe tẹ́yìn ọba òde wọ̀nyí tẹ́ fi wá fẹ́ lajú lẹ̀ kí tàlùbọ̀ ó kó wọ̀nyí lójú. ìran Yorùbá yìí gbàgbàkúgbà, ìgbàkúgbà ni wọ́n ń gbé bọ̀ wá káwa mọ́lẹ̀ yìí. wọ́n tó wá gbé lọ síbì kankan ju ibi tá a mọ̀ wípé empire rẹ̀ lọ kárí gbogbo ilẹ̀ káàárọ̀ òjíire, that is Ọ̀yọ́ empire. Ọ̀yọ́ ló build empire fún gbogbo ìran Yorùbá. yàtọ̀ sí pé Ilé Ifẹ̀ jẹ́ orírun wa, Ọ̀yọ́ ló ní empire. tẹ́ bá ti wá lọ rèé gbé nǹkan kalẹ̀ lọ́yọ̀ọ́, ṣe é mọ̀ pé ẹ ti mú àwa Yorùbá, ẹ ti mú wa lọ́bọ nìyẹn. ẹ ti ń sọ fáwa ìran Yorùbá pàjẹ́ nǹkan kan. kí ni nǹkan tán gbé wá? màá kà sí yín létí. yes, màá ṣe kí ni? màá kà sí yín létí. wọ́n ní ẹ máa gbọ́ o. Supreme Council for Sharia in Nigeria, Ọ̀yọ́ chapter. sẹ̀rípà bùkù ni Ọ̀yọ́ chapter. Ọ̀yọ́ chapter. wọ́n wá kọ síbẹ̀ Àfìjíò, Àtìbà, Ọ̀yọ́ East and Ọ̀yọ́ West local governments cordially invite to the inauguration ceremony of Sharia court in Ọ̀yọ́ town and its environs. Date 11th January 2025. Time 10 a.m. prompt. Venue Muslim Community Islamic Center, Ọba Adéyẹmí High School. ẹ máa gbọ́ o, Ọba Adéyẹmí High School, Mábọ́lájẹ́ area, Agbógàǹgà, Ọ̀yọ́. wọ́n wá ní host Dr. Rafiu Adisa Bello, wọ́n náà ní chairman Sharia Committee of Ọ̀yọ́. Chairman Sharia Committee of Ọ̀yọ́. Sulaiman Abdulganil
Abdulkadir Abukadi, Secretary Sharia Committee of Oyo Land. Dr. Abu Mumin Hamzat, Chairman Muslim Community of Oyo. Sheikh Abdul Rashid Adiyatullah, National Chairman Sharia Committee. Malam Nafiu Baba Ahmed, Secretary General Supreme Council Sharia in Nigeria. Ṣé rí wípé ọgbẹ̀nu tán ẹjọ́ nítorí Ọlọ́run kí la fẹ́ fi Sharia court ṣe nílẹ̀ Yorùbá? Ṣé kóòtù tí ń bẹ káàkiri, magistrate, high court tó jẹ́ tìjọba tí ò fi tẹ̀sìn ṣe, tí ń dájọ́ bó ti tọ́ àti bó ti yẹ, ṣé yẹn ò tó? Kí ló kan àwa pẹ̀lú Sharia court? Tẹ́yìn bá ń lo Sharia court ní òkè ọya, kò dandan fáwa láti gbàgbàkúgbà nílẹ̀ káàárọ̀ òjìrè. Mùsùlùmí lèmi, ìran mi alóníṣẹ̀ṣe, nínú ìran mi a ní kìrìsìtẹ́nì. Ẹjọ́ nítorí Ọlọ́run kí wá lẹ̀ ń try láti sọ fún mi? Ṣé Sharia law yín ṣé ẹ fẹ́ fi dá ìyapa sílẹ̀ láàrin àwọn ọmọ káàárọ̀ òjìrè ni? Ẹ tó wá bẹ̀rẹ̀ ẹ ní Ọ̀yọ́ town. Ẹ má bẹ̀rẹ̀ nǹkan tẹ̀ ní lè parí o. Ìdí nìyí tí gbogbo àwa ọ̀dọ́ Yorùbá pátápátá tá a jí ọmọ ọkọ Yorùbá tá a fi ń sọ wípé we are saying no. A fẹ́ Sharia law nílẹ̀ Yorùbá. A fẹ́ tẹ́yìn bá lẹ́yìn ní Sharia law tí Mùsùlùmí bá gbé wá, Kìrìsìtẹ́nì náà ó gbé law tiwọn náà wá, ó ń ṣẹ̀ṣẹ̀ ó gbé law tiwọn náà wá. Àwa dé ká máa ṣọ́ra wa lọ́wọ́ lẹ́sẹ̀ torí kíni? Fún kíni? Kí kíni má sì bá a ṣe. Èéṣe tẹ́ fẹ́ máa truncate ìfẹ́ tí ń jọba láàrin ìran Yorùbá. Kábíyèsí Ọ̀nìrìṣà, báàmì Olúbàdàn ilẹ̀ Ìbàdàn, Olúgbọ́n àti Ilé-Igbá, Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́, báàmì wọ́n ní royal father of the day tẹ́mi dẹ̀ mọ̀ wípé kò ní í ṣeé ṣe. High Chief Yusuf Akínadé Ọláyínká tán jẹ́ Baṣọ̀run of Ọ̀yọ́ tí ẹ ń delé lọ́wọ́ fún Aláàfin Ọ̀yọ́. Èmi mọ̀ wípé ẹ ní bá wọn lọ́wọ́ sí i because àwọn ọmọ Yorùbá ọ̀fẹ́ a lòdì sí atakò fún bá méjì kọ́ torí àwọn nǹkan kan tó entail. Now let me now quote, ẹ jẹ́ n yẹ̀ wò, what is Sharia law? What is Sharia law? Thank you. Sharia law is a form of Islamic law that has been implemented in 12 Muslim majority states in Nigeria since 1999. Quote, Sharia law is a form of Islamic law that has been implemented in 12 Muslim majority states in Nigeria since 1999. Àwọn ìlú wo ló dẹ̀ ń implement Sharia law? Bauchi, Borno, Gombe, Jigawa, Kaduna, Kano, Katsina, Kebbi, Niger, Sokoto, Yobe.
pẹ̀lú Zamfara ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Now àwọn nǹkan tí a máa ń fi ṣẹ̀ríà ṣe, àwọn òfin tí ṣẹ̀ríà máa ń gbé dání include flogging, kí a máa nàyàn, amputation, kó máa gé èèyàn lápá, ká máa gé èèyàn lọ́wọ́, ká máa gé èèyàn lẹ́sẹ̀, and stoning, kí a máa lẹ̀ èèyàn lóko. ẹ wo orú obìnrin tí a ń lẹ̀ lóko náà torí wípé wọ́n ló bú àná Muhammad àbí wọ́n ló bú Allah àbí nǹkan. ṣáwa la fẹ́ máa gbèjà Ọlọ́run ni? ṣé n táwa wà á máa gbà láàyè rèé kí á sọ ọ̀pọ̀ ọmọ Yorùbá dá lápá kan, kí á sọ ọ̀pọ̀ ọmọ Yorùbá dá lẹ́sẹ̀ kan, kí á sọ ọ̀pọ̀ ọmọ Yorùbá kan máa sọ wọ́n lóko pa lórí tí ò tó nǹkan. Federal law is superior to state law, including Sharia law. Àti ní federal law, òfin tẹ́ ẹ ní ń jẹ́ gbogbo wa tó gbé gbogbo wa kan rí. Àwa ò kí ń sọmọ Usman Danfodio. Kí wá ló dé tẹ́ fẹ́ impose ìgbésí ayé ti yín, tẹ́ fẹ́ impose ẹ̀ lé wa lórí? Irú èmi nísìn, mo fẹ́ràn kí n máa mu anything. Kẹ́ ẹ dé nísìn, kẹ́ ẹ ní wípé mo ṣe mú ọ̀dà kẹ́ ẹ lẹ́ẹ̀ fi Sharia law gbé mi. Kẹ́ ẹ lọ́wọ́ tí mo fi ń gbé kọ́ọ̀pù wọn ó ge tí ì bá ṣe pé ya ẹni ibi. Àwọn ìlú títí ní Sharia law wọ́n create institutions fún bí Islamic legal institutions such as Sharia Commission, Zakat Commission and Isba yẹn ni máa ń fòfin de wọ́n mutí, wọ́n ń ṣe gbá, wọ́n ń ṣàwo. ẹjọ́ nítorí Ọlọ́run, tí ì bá ṣe pé ẹ̀yin tẹ́ ẹ lọ rèé bá wa gbìmọ̀ rẹ̀, ẹ̀yin tẹ́ ẹ lọ mọ̀mùkùmù wálẹ̀ káàárọ̀ òjíire, ẹ̀ sọmọ Yorùbá àtàtà. We are saying no to Sharia law nílẹ̀ Yorùbá. A dẹ̀ ń fi àsìkò yìí bẹ̀ ààrẹ President Bọ́lá Ahmed Tinubu, ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé ẹ bá wa dá wọn lọ́wọ́ kọ́ ẹni tó lè dá họ̀hùhọ̀hù sílẹ̀ nílẹ̀ káàárọ̀ òjíire, àwa ò fẹ́. Ìdí ó domi àlàáfíà ìran Yorùbá rú, àfẹ́ o. Sharia law is a form of Islamic law that has been implemented in 12 Muslim majority states in Nigeria since 1999. Ilẹ̀ Yorùbá is not a Muslim majority state. Kristẹni pọ̀, Mùsùlùmí pọ̀, oníṣẹ̀ṣe náà pọ̀. Kí lẹ wá ń gbé Sharia law wá bá wa fún tí ì bá ṣe pé wá fún ìran Yorùbá ràn? Bàbá wa Báṣọ̀run Ọ̀yọ́, ẹ má lọ rèé jókòó àwọn ìjókòó tí ò ní mú yìí bá àyàn o. Ìjókòó tán mọ àrọ́mọdọ́mọ ọmọ béèrè pé bàbá wa èé ṣe tẹ̀ fi ṣe báyìí. Gọ́vnà Abíọ́dún Olúwaṣèyí Mákindé, àwọn nǹkan tó bá ti lè dá omi àlàáfíà ìpínlẹ̀ Ọ̀yọ́ rú, ẹ dákun ẹ bá wa gbégi dí. Bóyá kí n sọ ní èdè Yorùbá, Sharia law is a form of Islamic law that has been implemented in 12 Muslim majority states in Nigeria since 1999. Sharia law ó jẹ́ ìlànà òfin tó jẹ́ ti Mùsùlùmí, léyìí tí ó sì ti di mímúlò ní ìpínlẹ̀ 12 tí Mùsùlùmí ti gbé pọ̀ jùlọ lórílẹ̀‐èdè Nàìjíríà látọdún 1999. ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ṣé Mùsùlùmí ló pọ̀ jùlọ nípínlẹ̀ Ọ̀yọ́ ni? Statistics wo lẹ fi gbé? ṣé Mùsùlùmí ló pọ̀ jùlọ ní Ọ̀ṣun? Statistics wo lẹ fi gbé? ṣé
mùsùlùmí lọ́pọ̀ jùlọ lẹ́kọ̀ọ́ statistics wo lẹ fi gbé? ṣé mùsùlùmí lọ́pọ̀ jùlọ lóògùn statistics wo ló sọ fún yín? Èkìtì ńkọ́? tẹ́ fi wá wò wípé kẹ́ẹ̀kẹ́ gbé òfin ṣẹ̀ríà kẹ́ẹ̀gbé wá káwa mọ́lé. Sorry to disappoint you on this. We are not going to take it. Gbogbo àwa ọmọ Yorùbá pátápátá sì ń sọ fún yín wípé ẹ jogun ó mí, ẹ jogun ó sinmi. Ẹ ṣe kí ni? Ẹ jogun ó mí. Sharia law applies to Muslim alone, Muslims only, and is used in both the criminal and religious domain. Àti súnmọ́ra wa, ẹran ti wọnú egun, egun ti wọnú ẹran ńlẹ̀ Yorùbá. Kìrìsìtẹ́nì ti fẹ́ mùsùlùmí níyàwó, mùsùlùmí ti fẹ́ kìrìsìtẹ́nì. Kìrìsìtẹ́nì ti fẹ́ oníṣẹ̀ṣe, oníṣẹ̀ṣe ti fẹ́ mùsùlùmí. Kí ló wá dé? Ìyá tó bí ṣòkòtò ló bí bùbá. Ẹ má yá, ẹ má yá. Kí ló dé? Tẹ́ bá wá gbé ṣẹ̀ríà lọ ẹlẹ́sìn rìn tẹ́ gbé wá fún wa. Sẹ́ńtọ́ fẹ́ kìrìsìtẹ́nì sílé kó yẹgi fún ni. Àbí bó? Èmi ní ìsìn bí n bá fẹ́ kìrìsìtẹ́nì níyàwó, ìyàwó yẹn náà ní right to her own religion tí ó bá ti pa ti tèmi lára. Tó bá ti jẹ́ kìrìsìtẹ́nì ni, tó bá tẹ́ mi lọ́rùn, mo lè ní ó máa lọ church kó lọ rí máa jọ́sìn. Tí àwọn ọmọ téèyàn bá ti pé age of 18, they are entitled to their own opinion and freedom. Wọ́n lè ṣe nǹkan tó bá wù wọ́n lábẹ́ òfin. Ṣẹ̀ríà wèrè wo wá lẹ̀ ń gbé bọ̀? Òfin ẹlẹ́sìn rìn wo lẹ̀ ń gbé bọ̀? We are saying no to it. As a matter of fact, à ń pe gbogbo ẹ̀yin ládéládé lóyè pátápátá ńlẹ̀ káàárọ̀ òjíire pé ẹ gba ohùn àwọn ọmọ yín ṣàṣẹ. Yoruba land is not an Islamic state. Mùsùlùmí pọ̀ ń tòótọ́ ńlẹ̀ káàárọ̀ òjíire. Àmọ́ àìṣe lẹ́yàmẹ̀yà. À ń jẹran kérésì pẹ̀lú àmọ́ ìyá wa, àwọn náà ń bá wa jẹran léyá. Kí wá là ń bá bọ̀? Ṣẹ̀ríà wèrè wo? Tá ń ran yín ń ṣẹ́? Kí ló sọnù lọ́wọ́ yín? Tẹ̀ ń wá kí. We are totally against it. Ìdí nìyẹn tá a fi ní pé kẹ́ ẹ jẹ́ lẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ rẹ̀ lọ́wọ́. Ẹjọ́ kálukú ó ní orílẹ̀-èdè, bá a bá ní orílẹ̀-èdè tíá, bọ́ bá wá wù wá. Lẹ́yìn tá a bá ti jọ pé bíríkótó tá a pé bìrìkòtò, àwọn oníṣẹ̀ṣe lè láwọn fẹ́ ní Ògún lọ. Kí kírísítẹ̀nì náà fẹ́ ní Jésù lọ. Kí mùsùlùmí náà fẹ́ ní Islamic law. Ó kù sáàrin ara wa, kì í ṣe pé yẹn lẹ́wàá gbé lọ́ọ̀ wèrè kan tí ò nítumọ̀, tí ó da omi àlàáfíà wa rú, kì í ṣe pé yẹn lẹ́wàá gbé wá fún wa. We are saying no to it. And we want you to get that straight. Ẹ má dà láfíà ìran Yorùbá rú. Ẹ má tú ìran Yorùbá. Gọ́vnà Abíọ́dún Olúwaṣèyí Mákindé, ẹ dákun. Ẹ pé gbogbo àwọn tí ń bẹ ń di ètò yìí. Ẹ ṣe gbé lọ́lẹ̀ Ìgbò. Ẹ ṣe kí ni? Ẹ gbé lọ́lẹ̀ Ìgbò. Tó bá ṣe pé ẹ fẹ́ sọ pé nítorí ogún pínpín, ìlàbẹ́ mi máa gbé gbogbo nǹkan báyìí wá. Àwọn tí mùsùlùmí gan ti já, wọ́n ti ní will now. Divorce kò sí ń tọ́ ṣẹlẹ̀ ń divorce. Òǹkàlùkù ti mọ bí ṣe ń dọ́gbọ́n sọ̀rọ̀ ara rẹ̀. Kí wá ní nǹkan tẹ́ fẹ́ fi tú ìran Yorùbá jẹ? We are well educated. We don't need Sharia law. Ibi tẹ́ ẹ ti ń lò ní kẹ́ ẹ ti máa lò.
ẹ má jíjú ẹlẹ́sìn rìn dé ọ̀dọ̀ ìran Yorùbá. èmi dẹ̀ wá ń fi àkókò yìí pé gbogbo Yorùbá pátápátá nílé lóko lẹ́yìn odi wípé ẹ sọ̀rọ̀ sórí kinní yìí. bẹ́ẹ̀ ṣe ń wo ètò mi ẹ bá ń ṣíà ẹ jẹ́ kó kan àwọn tán wà ní ìdí agono kinní yìí, ẹ jẹ́ kó kàn wọ́n là. bá a ṣe wà ní òru ọjọ́ Sunday tí wọ́n ń sọ̀rọ̀ yìí, kó tó di Monday ẹjọ́ ó di tọ́rọ́ fọ́nkálé pé àwa ìran Yorùbá we are saying no to Sharia law. a nílò ẹ̀, a nídìí ẹ̀, ẹ kó lọ, ẹjọ́ ó lọ, kọ́ lọ tèfètèfè. kì í ṣe ń tó bá wa láàmú, kì í ṣe ń tó bá wa lẹ́jẹ̀ mu, kì í ṣe ń tó wù wá. ẹni Sharia tẹ́ ẹ bá fẹ́ ṣe ẹ máa ṣèlú yín lọ́hùn. ntọ́ bá jọun la fi wéhun. àwọn àgbà ní èpo ẹ̀pà lọ́jọ́ kó sí ẹ̀ lírí. gbogbo ń tẹ̀yìn kọ̀ lọ́dọ̀ tiyín làwa gbà lọ́dọ̀ tí a torí pé ó bá ìṣe àtìṣe wa mu. ìran Yorùbá yìí ṣe ìran aṣiṣẹ́ bí erin tí wọn à ní ṣe fàájì. kí ló dé tẹ́ ẹ fẹ́ fi yánmọ̀yànmọ́ tiyín tẹ́ bá máa fi rí àwa la nílẹ̀ Káàárọ̀ Oòjíire. eléyìí èé ṣèjà, kì í ṣe èébú, àlàyé ọ̀rọ̀ ni pé ẹ fi wálẹ̀ bá a ṣe wà. ẹ jẹ́ ká lóore ọ̀fẹ́ láti bára wa ṣe gẹ́gẹ́ bí tọmọtìyá nílẹ̀ Káàárọ̀ Oòjíire. tẹ́ ẹ bá ti lè gbé Sharia lọ wá sílẹ̀ Yorùbá, ẹ ti fún àwọn Haúsá tí ń bẹ nílẹ̀ Yorùbá, ẹ ti fún wọn lágbára. ṣé ẹ fẹ́ sọ wá dẹrú nínú ilẹ̀ wa ni? ṣé ẹ fẹ́ sọ wá dọmọ òrukàn níbi tí a ti gbé bí wa lọ́mọ ni? ààrẹ Bọ́lá bẹ́ẹ̀ Tinubu, ààrẹ tó lọ́gbọ́n tó lóye nìyí, tó sì mọ tí ń ṣe. ẹ mọ tí ìran Yorùbá ò fẹ́, ẹ sì mọ tí ìran Yorùbá fẹ́. dídákẹ́ sùnsùn tí ìran Yorùbá dákẹ́ kì í ṣe tagọ̀, kì í ṣe tòpònú, kì í ṣe tamukun mẹ́kọ, àmọ́ àfẹ́ kí ẹ sọ pé tí ìran Yorùbá pọ̀ jù ni. àmọ́ ẹ má wàá jẹ́ kán mú wa lọ́bọ. ìgbà tẹ́ ẹ ṣe ààrẹ, ìgbà tẹ́ ẹ ṣe tax reform bill, ẹ wò bí ẹ ṣe ń go against ẹ káàkiri, tán polongo church ní mosque káàkiri ní north. why are they going against it? why are they now coming up with Sharia law in Yoruba land? why? èrò lọ́bẹ̀ gbẹ̀gìrì bàbá rò yọkan. àṣekínni a ní láti jọ jókòó kárò dáadáa kí ló ń gbé Sharia law wá ṣe nílẹ̀ Káàárọ̀ Oòjíire. wọ́n ti dá gbogbo ọ̀nà láti enslave ìran Yorùbá, àmọ́ wọ́n wá rí i pé ìran Yorùbá ti ń já, a ti ń yọra wa kúrò lóko ẹrú. ẹ̀ tó wá ń dá ọgbọ́n mi, ẹ̀ tó ń pé bíríkótó, ẹ̀ ń pé bíríkòtò, ẹ̀ ń sò pàǹpà pẹ̀lú bàbá wa kan láti tún kó ìran Yorùbá sínú oko ẹrú. ẹ lọ sọ́ra yín o, a fẹ́ ṣépè, a ní súre, àmẹ́nu wa ò ní gbófo. ẹni bá ilé tó fi ìran Yorùbá sínú bondage, alálẹ̀ ilẹ̀ Yorùbá ò mú. gbogbo ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá, ẹ má gba ìgbàkúgbà ní state yín o. I know Sharia law in each state can never come to stand without the consent of the governor. Gómìnà Abíọ́dún Olúwaṣèyí Mákindé, mo bẹ̀ yín, kírísítẹ́nì nìyí o. ẹ sì ń bá mùsùlùmí ṣe, ẹ ń bá oníṣẹ̀ṣe ṣe, tó rẹ́yìn ni bàbá gbogbo wa. ẹ má wàá jẹ́ kí ẹ da omi àlàáfíà ìpínlẹ̀ Ọ̀yọ́ rú. ẹ jẹ́ ká máa gbé nínú ìṣọ̀kan àti ìfẹ́ tá a ti ń gbé yìí. torí ibà méjì kọ́ o,
torí pé ìran Yorùbá we are not Islamic states. Oyo state is not an Islamic state, and you cannot Islamize Oyo state. Because asa ti kà fún yín. A ti kà fún yín. Àbí? Sharia law is a form of Islamic law that has been implemented in 12 Muslim majority states in Nigeria since 1999. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, mélòó ni northern states? Why is it that it is only 12 in Latin practice Sharia? Torí wípé ọ̀wọ́ àwọn tó jẹ́ conk Muslim nìyẹn, tó jẹ́ wípé Islam ló dominate ibẹ̀. Ibi tí Islam bá ti dominate, tó jẹ́ pé Muslims lọ́pọ̀, ibẹ̀ náà ti ń lo Sharia law. Kì í ṣe ńlẹ̀ káàárọ̀ oòjíire. Àwa ń bọ Ògún, à ń bọ Èṣù, à ń bọ Ṣàngó, à ń bọ Ọya. Torí bí ẹ ti gbé bá wa gbé wa nu, bẹ́ẹ̀ bá nínú kòkò dúdú lẹ̀kọ́ funfun ti jáde, àwa Yorùbá ni. Ìlọ́lọ́run fi dá wa lọ́lọ́gbọ́n, ló fi dá wa lólóye. A pé ní ọpọlọ, bẹ́ẹ̀ a pé ní làákàyè. Bí nǹkan kan bá ṣe wá ní ìsìn, a mọ̀ bá ṣe já ewé kan sí kan, bó ṣe gbígbó ni a gbó a mú pẹ̀lú àṣẹ Olódùmarè ní tí ń ṣe wá lọ. Ìran Yorùbá ló nìyún. Wọ́n bí àwọn baba ńlá wa gbọ́njú mọ́ Mùsùlùmí. Wọ́n gbájú, wọ́n bí wọn sínú ìṣẹ̀ṣe ni. Àbí? Ilé Ifẹ̀ lórí orírun wa. Bá a ṣe wá láti Ilé Ifẹ̀, ṣé abákùránì ni àbá Mùsùlùmí? Kìí ṣẹ̀ṣẹ̀ la bá ni. Ìṣẹ̀ṣe kọ́ wọ́n mú wá fún wa ni. Odùduwà àtẹ̀wọ̀n ọ̀rọ̀ gata lọ́wọ́ láti Saudi. Ẹ dákun ẹjọ́ nítorí ọlọ́sẹ̀ Islam ló mú wá fún wa. Kí ló dé tẹ́ wá fẹ́ mọ̀ tàn wá jẹ? Ẹ ṣe jẹ́ kí ìlú kọ̀ọ̀kan ṣe ìlú ẹ̀ bó ti wù wọ́n. Why bringing Sharia law? For what? Kí la fẹ́ fi ṣe? Ẹ bá ń ṣá ètò yìí, ẹni bá mọ̀ pé lóòótọ́ òun fẹ́ràn ìran Yorùbá. Tẹ́ ẹ̀ dẹ̀ fẹ́ kí ilẹ̀ Yorùbá ó kó páńpẹ́. Àmọ́ tá à ń sọ o. We know what we are saying. Tẹ́ ẹ̀ bá ti fẹ́ kí ìran Yorùbá kó sí páńpẹ́. Torí wípé tá a bá tẹsẹ̀ bọ́ tán, tá a fún wọn lórí ọ̀fẹ́ kan establish Sharia law nílẹ̀ Yorùbá, yóò le díẹ̀ o. A jẹ́ wípé ọ̀pọ̀ ọmọ káàárọ̀ oòjíire ọ̀dẹ̀ lẹ́sẹ̀ kan o. Ọ̀pọ̀ ọmọ káàárọ̀ oòjíire wọ́n dá lápá kan o. Ọ̀pọ̀ ọmọ káàárọ̀ oòjíire ẹ wò wọ́n bẹ́ orí ẹlòmíín sọnù. Ọ̀pọ̀ ọmọ káàárọ̀ oòjíire wọ́n bẹ́ àsákàrí rẹ̀ sọnù. Ọ̀pọ̀ ọmọ káàárọ̀ oòjíire ni wọ́n fi ẹgba kòbókò ni wọ́n èdá pátánì ni wọ́n èyà tàtún síla. Kí ló wá dé? A fẹ́ o. A dẹ̀ ń pe ààrẹ lẹ́ẹ̀kan sí. We are calling on the Chief of Staff, Fẹ́mi Gbàjàbíàmílà. Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ tiwa ní Senate. Yínús Akíntúndé ti ń represent Ọ̀yọ́ Central. Senator Fatai Buhari ti ń represent Ọ̀yọ́ North. Barrister Sarabadeen Ali ti ń represent Ọ̀yọ́ South. Ẹ̀yin senator wa ẹ tètè fi wí ọmọ mọ́ wọn létí. We don't want Sharia law. Ẹ má dá ogun sílẹ̀ nílẹ̀ Yorùbá. Ẹ má ṣe Sharia law yín ní Islam speaking state, Islamic majority state, Muslim majority state. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe sọ.
lọ́yọ̀ọ́ láfijíó amaláàfin mọ́ṣẹ̀ṣe láti Ìbà amaláàfin mọ́ṣẹ̀ṣe Ọ̀yọ́ West amaláàfin mọ́ṣẹ̀ṣe Ọ̀yọ́ East amaláàfin mọ́ṣẹ̀ṣe ni wọ́n ń ṣe Ṣàngó festival Ògún festival gbogbo ẹ̀ ló ń ṣe so kí wàá lẹ́rò tẹ́ fi wá ní wípé ẹ̀ ń gbé Sharia law tẹ́ fi lẹ́ẹ̀bẹ́ establish ẹ̀ lọ́yọ̀ọ́. Call them to order. We don't want war in Yoruba land. mo ń pe ẹjẹ́ ń fàsìkò yìí yes kí n fi pe Ààrẹ Ọ̀nà Kakanfò àsìkò tó ká sọ̀rọ̀ lórí Sharia law yìí àfẹ́. Olóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ àkùkọ gàgàrà tí gorí àpáta lọ rèé lé téńté wọ́n ti ń ké. We need to support them. Kábíyèsí ọ̀nìrìṣà jẹ̀gbẹ̀nẹ̀ bí àti àkún aláṣọ àlàfófú gbọ̀ jájà fìdí ọ̀tẹ̀ jọlẹ̀. Àfẹ́ Sharia law o nílẹ̀ Yorùbá o. Èmi ni Supreme Council for Sharia in Nigeria ẹ ṣé o. Ẹ kó kàngárá yín kúrò ní ìpínlẹ̀ Ọ̀yọ́ o. Ẹ ṣe kí ni? Royal Father of the Day High Chief Yusuf Akíadé Ọláyínká Ọ̀ṣọ̀run Báṣọ̀run ìlú Ọ̀yọ́. Ẹ̀yin lẹ wà ní ipò Aláàfin báyìí torí ẹ̀yin lẹ ń délé fọ́pakò pì. Kìnìún Òkè Akẹ̀sán Aláàfin Ọ̀yọ́ Adéyẹmí ló wàjà Aláàfin òrebi kankan. Adéyẹmí àtàndá lówó lódò bí ìyèrè òun ló wàjà Aláàfin òrebi kankan. Ẹ má jẹ́ kí gbogbo akitiyan Ọ̀rànmíyàn Ṣàngó Aláàfin Ṣàngó Aláàfin Aólẹ̀ ọ̀rọ̀ ńpọ́tọ́ ẹ má jẹ́ kí tí wọ́n yan wọn ẹ má jì ó dà ó dò ẹ má jì ó lọ lófo ẹ má gba Sharia law láàyè. Ẹ̀yin ọmọ bíbí ìlú Ọ̀yọ́ òríjínà ọmọ Odùduwà ẹ̀ǹdẹ́ ẹjà fún ìran Yorùbá. We are Muslim but not fanatics. Ẹ̀ṣẹ̀ tí ọ̀tẹ́ṣẹ̀ wọ́n máa gé yín lápá o. Wọ́n máa fòkò fọ́ ẹlòmíì lórí o. Ẹ gbàgbé Deborah wọ́n lẹ̀ lóko pa ni o. Tẹ́ ẹ bá ti lè fààyè gba Sharia law gbogbo nǹkan tí ó máa wáyé rè o. You can Google it. You can search it. Nǹkan tó rọ̀ mọ́ Sharia law. Mo sọ yìí mo dúró ná. Torí àsọjù ọ̀rọ̀ ní díjà alẹ̀. Àmì èyí tí mo sọ yìí. Ó yẹ kó ti yá wọn tá a sọ fún o. Wípé a fẹ́ Sharia law rárá. Ẹ jẹ́ á máa bá lọ bá a ṣe ń bá lọ yìí kí ìran Yorùbá gbòmìnira. Ìntó tó lè dá ọ̀hù sílẹ̀ nílẹ̀ Káàárọ̀ Oòjíire á lòdì sí totally. Lẹ́ẹ̀kan sí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu mo pè yín o gbogbo ọmọ Yorùbá lẹ́ni ń bá pè yín. A fẹ́ Sharia law nílẹ̀ Káàárọ̀ Oòjíire o. Gọ́vnà Abíọ́dún Olúwaṣèyí ọmọ Mákindé a fẹ́ Sharia law nílẹ̀ Káàárọ̀ Oòjíire o. Gọ́vnà Adémọ́lá Adélékè a fẹ́ Sharia law nílẹ̀ Káàárọ̀ Oòjíire o. Gọ́vnà Babájídé Sanwó-Olú a fẹ́ Sharia law nílẹ̀ Káàárọ̀ Oòjíire o. Gọ́vnà Dàpọ̀ Abíọ́dún
a fẹ́ Sharia law ní ilẹ̀ Yorùbá. Gọ́vnà Lucky Ayédatiwa a fẹ́ Sharia law nílẹ̀ Yorùbá o. Gọ́vnà Abíọ́dún Oyèbánjí a fẹ́ Sharia law nílẹ̀ Yorùbá o. Gbogbo ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá pátápátá ẹ fọwọ́sowọ́pọ̀, ẹ pé bíríkótó, ẹ pé bìrìkòtò, ẹ fòun léde pé Sharia law is not welcome in Yoruba land. Arán yín sáàrẹ, a sì rán yín sàmọ Yorùbá tó wà in position of authority pé a fẹ́ Sharia law nílẹ̀ Yorùbá o. Ṣé mo kí gbogbo ọmọ Yorùbá lẹ́ẹ̀kan sí i. Ojú tẹ́ ẹ fi ń wò mí ò ní fọ́, etí tẹ́ ẹ fi ń gbọ́ mi kò ní di o. Adémọ́lá ọmọ omíyalé lèmi ń jẹ́, ọmọ Ìbàdàn lé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrí lójú ogun ọ̀bọ Sokoto kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà. Èmi lọ́mọ agbọ́ kẹ́kẹ́ ogun mẹ́sàá, ọmọ agbọ́ yàyà mọ́yà. Ìjà àgboro báyìí làrùn Ìbàdàn. Mo láwọn ọ̀rọ̀ tí mo fẹ́ padà sọ àmọ́ kì í ṣòro yìí mọ́. Ọ̀rọ̀ ẹ̀gbọ́n mi bàbá mi Alhaji Oríyọmí Hamzat pẹ̀lú olórí Naomi níbo ló bá dé. Ẹ má rokú sàlájì Oríyọmí Hamzat o. Ẹ má ṣe kíni, ẹni bá dárí sapá apá, ẹ bá dárí sọ̀rọ̀ kò ìrókò àpò, ẹni bá dárí solúwẹ̀rí ẹ bọ́ra ní bọ́rú wọn lásọ. Ẹ má rokú sàlájì Oríyọmí Hamzat o. Ẹ̀gbọ́n mi bàbá mi King Dr. Saheed Òṣùpá wọ́n ní wọ́n lójú agbo wọ́n fọ́gò. Ẹ ti gbàgbé ni ìjà àgboro báyìí làrùn Ìbàdàn. Ìbàdàn ò sì ní láíláí dúró kẹ́ ẹ tójú òun yẹn ń mẹ́bọ. Ìgbà tẹ́ ẹ lálàájì Saheed Òṣùpá fọ́gò pómúgò kọ̀fọ́, ó fi skẹ́ ìwé àwọn ẹni ibi ni. Tọ́ta bá wá fọ́ òun nígò lórí stéèjì ńkọ́ ẹ ló yọ̀dẹ̀, Ìbàdàn èé yọ̀dẹ̀. Mo kí bàbá mi olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ lẹ́ẹ̀kan sí i. Bàbá, your freedom is certain. You will definitely come home. A nílò yín púpọ̀ púpọ̀ jù. Ilẹ̀kùn tẹ́ ẹ fi sílẹ̀ ti ń yìnrìn, òrùlé tẹ́ ẹ fi sílẹ̀ ó ti ń jò. A nílò yín o. Màá sì máa sọ̀rọ̀ nípa Dúpẹ́ Onítìrí, níbo lọ̀rọ̀ rẹ̀ dé dúró. Àwọn àṣírí Dúpẹ́ wo ló tú ta? Ọ̀rọ̀ ọjọ́ mi ni, àbúrò ẹni tó lòun làgbà ẹni, ọ̀rọ̀ ọjọ́ mi ni. Thank you. God bless you. Yoruba nation, no going back.